bẹ́ẹ̀ ọba múra bí wọ́n bá lọ sọ́dọ̀ àgbáwo tí wọ́n bá ní bàbá ẹ bá ní dárúkọ òòṣà mẹ́rìndínlógún láìsí kan pé kan bóyá láàrẹ̀ ni tí ó tètè jẹ. ẹ̀yin ará iwájú nínú ewé àti òkúta èwo ló wúwo jù? Òkúta. ọ̀nà wọ́n ní kí ni ọ̀nà àbáyọ sí àdójúkọ tí ń jẹ́ oníṣẹ̀ṣe. Ẹ̀sìn tí ó ṣe pé àpèsè àwọn òkè ògùn nìkan ni wọ́n tẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ lórí alága ní gbogbo Ṣẹpẹtẹri ni. Àdìsí wọn ní former chairman fún Ṣẹpẹtẹri lápapọ̀ bàbá kò ní ṣe ọ̀dọ́ mi ní. Àti ọ̀pọ̀ ọjọ́ àfijọ́ kan ní.
kì í tún wá ṣe òrùkẹ́ àwọn ní gbogbo alùpùpù wọn ní bàbá lọ́jà gbogbo òkè ògùn lápapọ̀ gbogbo ìgbà lápapọ̀ ní ẹlẹ́yìn ló jẹ́ ojú bàbá dé ẹlọ Chief Abíọ́dún Òkègbèmí agbèrè ọjọ́ gbogbo ìlú Ṣẹpẹtẹri lápapọ̀ bàbá náà wà lọ́dọ̀ bàbá súnmọ́ wọn lọ ìjọ ẹ̀rí wọn dáadáa ṣẹlẹ̀ àwọn tó súnmọ́ ìlú tí ó sọ̀rọ̀ ìwọ́n ló tó lápẹ̀. Chief Mrs. Abíọ́dún Wijidat kàmá ọ̀tún yèyé táyé ṣe gbogbo ìlú Ṣẹpẹtẹri lápapọ̀. ìyàwó bá bàrà hàní ìyá ìgbọ̀lọ̀gbà ààrẹ ìjọba tó yà á gbọ́ ìgbà ẹ̀bá ọ̀gá tọ̀dọ̀ wọn náà wà kọ́ wọ́n yí ẹ̀rọ ọ̀gá tí ẹ sì lẹ́ni ẹ̀rọ ọ̀gá gbèrè. Bàbá ẹ̀sìn bàbá ẹ̀bá bàbá bá owó títà owó olùkọ́ mi tá a bá mú bàbá rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn yìí mákindé àlè owó bá ojú wọn tutù. ẹsẹ̀ bàbá ẹ̀bá kẹta fún wọn látọ̀wọ́ báàsì ààrẹ ẹ̀bá aṣọ fáwọn ọmọ yín pé báàsì ń pe àwọn bàbá wa ọyọ pé wọ́n mọ sáwọn látọ̀wọ́ ni àkókò mọ àwọn ní ìpínlẹ̀ àpẹẹrẹ la ní kí wọ́n mọ sáwọn àṣẹ. bàbá yìí ni mo fẹ́ pé Chief Abíọ́yè Ìfẹ́táyọ̀ ààrẹ anífàwọn ní gbogbo òkè ògùn lápapọ̀ tó ní ààrẹ ẹ̀ńtàkìrìlá owó adìẹ tí ẹ bá wá ẹni tó ń sin adìẹ tó ń sin ẹja bámi adìẹ èèyàn sin adìẹ babaláwo ní àwọn ọgbà àlòfin bọfá ni àbí kò tí yé ni pírẹsidẹnti ẹgbẹ́ rẹ pírẹsidẹnti gbogbo akẹ́kọ̀ọ́ kìsì pátápátá akẹ́kọ̀ọ́ ọgbẹ students be Muslim, Christian or traditionalist is the president of them. Ibo wọn wà ní àríkàdé ní bàbá nínú owó ìbáraẹni ní ọgbà ìbọwọ wọn sẹ́rí bàbá tí ń bọ̀lù owó wọn ọ̀pọ̀ lẹ́bà ń fi sí wọn lọ́wọ́ èdè owó dọ́là ní ẹ̀gbá ọ̀tá owó dọ́là tó ní kìíní tani fún yín lélẹ́rù. Oge omi of Òkè Ògùn land ẹ̀dá kò bá fún ọ látọwọ́ látọ̀kẹ́ ẹ sáré pé ń gbẹ̀gbẹ́ mi ẹ bá wa gba ẹ bá àti ẹni sí wọn lẹ́ẹ̀kẹ́ ẹ sáré pé ń gbẹ̀gbẹ́ mi ẹ tó fún mi wọ̀ sílẹ̀ wọ̀ ẹsẹ̀ ọ̀kan wọn gbogbo nǹkan tí ìrìn bẹ̀rẹ̀ lẹ́yìn aṣọ funfun ìsáàmù ẹ̀ pípa àpẹẹrẹ mi ẹnìkan ṣàfihàn wọn máa ti fóònù rẹ̀ nínú òní nígbà òní nínú òní fóònù yìí àtìgbà fóònù rẹ̀ tó mọ nípa àgbàṣe mọ ara fóònù èyí sábà rí wọn náà ní ẹ̀rí àwọn tá a bá fẹ́ dàgbà ọ̀rọ̀ gbòkè tá a fẹ́ dẹnu mímọ́ tá a fẹ́ ní ìtàwé àwọn àdìgbò owó tó bá ní $10 lọ́wọ́ àtẹ̀yẹmọ ẹgbẹ́ mi sọ̀rọ̀ ìwọ́n tó bá ní $10 lọ́wọ́ torí pé bàbá wá sí di ayẹyẹ tí o sì lé bí yìí tòun àwọn tí ń bọ̀ àwọn kí bá ti fẹ́ ṣe àfihàn bàbá wa oníwo gbogbo ògbóni tí ìlú sí ìkàbẹ̀ bàbá mo sì fi àfihàn bá àti ìkàbẹ̀ ẹni bàbá tó bẹ̀rù ẹgbẹ́ tó bẹ̀rù àríkàbẹ̀ yìí àfihàn náà bí ẹni mọ̀ kàǹkàtà àríkàbẹ̀ yìí. Bàbá ẹ bá wa fi bàbá síbi tí wọ́n jókòó bẹ́ẹ̀ ni ẹ bá wa fi bàbá síbi tí wọ́n jókòó bẹ́ẹ̀ ni bàbá owó wọn sì lè kúrò àti bí wọ́n ṣe bẹ́ẹ̀. Bàbá àdúrà dáadáa bàbá àdúrà yìí wọ́n ní síta ojú ẹ̀ síta ẹ̀yìn síta àti ìfá àti ìtàlíńtà ìwé èmi náà fẹ́ bẹ ní gíga o èmi náà mo fẹ́ èdè mi sí mo fẹ́ bẹ ní gíga ẹ̀yìn náà fẹ́ èdè yìí ẹ̀yìn náà ti fi sílẹ̀ ẹ̀ fi ṣe. Èwe tó bá fẹ́ bẹ ní gíga òdìdó wọ́n fẹ́rẹ́ síbí tẹ̀wé dàbí adé ifá wá adé ifá ìrọ̀lẹ́ sí ààrẹ òṣèlú àfẹ́rẹ́ sí àwọn èèyàn jáde wọn jáde. Ìkọ́ wa mojúbà àwọn Olódùmarè ọba tó láyé ọba tó lò ẹ̀rọ mojúbà àwọn bàbá tí wọ́n ṣe é kù fún wa mo sì júbà lọ́wọ́ àwọn youth àwọn kọ́nò tí à ń ṣe ní sí kí Olódùmarè kó kọ́ntínú láti máa ràn wá lọ́wọ́. To our parents, let's make it our scared duty to teach our children how to walk in the spiritual light of our ancestors. Èyí ni láti jẹ́ kí kó yé àwọn òbí wa ń pé ẹ kọ́ àwọn ọmọ yín ní ọ̀nà àti ipasẹ̀ láti rìn ní àṣà, ìṣesí, ìhùwàsí àti ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa. A professor of comparative religion titled a book he wrote, "The 8 leading religion that rule the world in order of strengthening the world. Number of people, power, influence,
and many more. Yoruba region is the seat of the nation. Bàbá, nǹkan àkọ́kọ́ tẹ̀lé lọ torí ẹ̀ wá sílẹ̀ láti ọ̀dọ̀ mi ni kókó wá dáná. À ń lọ sọ̀tọ̀. Tó bá jẹ́ pé torí pé a fẹ́ sọdún Ifá lèyìn ó ṣe wá, béèyàn bá gbéra tó gbé púpọ̀ yá ní olè jàmàlà. Ìgbà tí mò ń béèrè ọ̀nà tó bò látọ̀, ọ̀gá mi kan ní bàbá ti dógbó mọ̀ sọ́, ó ní gbogbo rìtáàní ó ní kò ju wákàtí kan lọ. Mo wá bi àwọn kan léèrè wọ́n ní ẹ lọ gbà sẹ́yìn bẹ́ẹ̀ bá ti gbà sẹ́yìn ìtẹ́tùrìn tó tó wákàtí méjì ó lé. Ẹnìkan ní láti Ògbómọ̀ṣọ́ mo wá ní ọ̀dà ẹni tó ní wákàtí kan láti Ògbómọ̀ṣọ́ màá gbé inú mọ́tò á wàá jọ tọ̀ láti Ìṣẹ́yìn o bá ṣe wá gbà ní wákàtí kan láti ilẹ̀ ìdí Ṣẹpẹtẹri ọ wà lọ́wọ́ wọn kó lóògùn rẹ̀ kọ́ rẹ̀ wá lọ́wọ́. Mo kí ẹ̀yin bàbá wa bàbá mi àpèsìn mi ò mọ bí mo ṣe fẹ́ dárúkọ yẹn nítorí àkókò wà ń bẹ ẹ̀rín bẹni tí ò sí níbẹ̀ mọ́. Àwọn ìyá wa ń bẹ lórí ìjókòó bí a bá ní ká máa dárúkọ àwọn bàbá ní kọ̀ọ̀kan ìyẹn gbà wá lákòókò. Àríbá Olódùmarè eléyìí tó dálé ayé tó dá òdi ọ̀run tó jẹ́ pé òun náà lọ́mọ̀ sí gbogbo tí ń jẹ́ òrìṣà tá ń tẹ̀lé. Kò sí èèyàn tó lè dọ́dọ̀ Olódùmarè bí kì í ṣe nípasẹ̀ àwọn agbẹ́bọjárun wa. Àwọn wo lágbẹ́bọjárun wa? Àwọn náà ni Ọ̀rúnmìlà. Ẹ máa kà fún mi. Ṣàngó, Òṣàlá, Ọ̀ṣun, Èṣù Ọ̀dàrà, Ògún, Eégún, Ọya, Yemọja, Ọbalúayé, Ẹ̀rìnlẹ̀, Òṣà Oko, Orò, wọ́n ti dákọ̀ rẹ̀. Òkè, Ọ̀ṣọ́ọ̀sì, Ọbalúayé, àti kí tó ni? Wọ́n ti dákọ̀ Egúngún, àti Àgbẹ̀jú, àti Ṣàpọ̀nná, àtẹgbẹ́, ṣe rí èyí tí mo fi ń dákọ̀ eléyìí ni pé bẹ́yìn ọ̀bá múra bí wọ́n bá lọ sọ́dún àgbáwo tí wọ́n bá ní bàbá ẹ bá ní dárúkọ òòṣà mẹ́rìndínlógún láìsí kan pè kan bóyá láàrẹ̀ ni tí ó tètè jẹ tọ́ra àwọn nǹkan kan bẹ táyì pọ́n bọ́bá wá dàbí rọ́kó ní kálukú rí ọ̀dá ká máa dá sínú ara wa pé ọyá dákọ̀ òòṣà mẹ́rìndínlógún ìyẹn pẹ́ wa. Olódùmarè ló jẹ́ àmọ̀ wọn torí pé nípasẹ̀ wọn ilá ṣe báyọ̀ ní Olódùmarè pàdé ajúbà wọn kábíyèsí lóde ilẹ̀ yìí ajúbà wọn ilẹ̀ yìí ò ní bàjẹ́ bílẹ̀ yìí ọ̀bá bàjẹ́ gbogbo bí tí bí akẹ́kọ̀ọ́ oníṣẹ̀ṣe tẹ́ ti kóra yín jọ ibẹ̀ náà ò ní bàjẹ́ lọ́jọ́ tí mo ti délé ayé mi èmi lọ́jọ́ kejì tí mo bá àpọ́nlé pàdé ṣùgbọ́n àpọ́nlé yẹn mi ní sọ lénìí ọmọgbọ̀n alákòókò mo ti bá àpọ́nlé pàdé rí ṣùgbọ́n ìlọ́jú ẹlẹ́ẹ̀kejì inú mi dùn púpọ̀. Nígbà tí a wá yọ tí mo wá rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ẹ̀dùdó lẹ́ jẹ́ káyé rí yín ẹ̀yin bàbá sẹ̀ rí wọn àwọn èyí tí ó ń bẹ ní abala bí lélẹ́yìn àwọn kan ní ó tún bẹ ní abala ti bẹ̀yẹ bẹ́ẹ̀ bá wá jẹ́ oníṣẹ̀ṣe tó bá jẹ́ pé kò sí ọmọ rẹ̀ nínú àwọn tí ó dúró yìí ètò sí onítìí kì í ṣẹyọ kan ẹ jókòó. Báwọn ọmọ bá ń bẹ báyìí kéèyàn wá wò pé lágbájá ọlọ́mọ ń bẹ láì sẹni tí ń wojú Olúwa kéèyàn ọlọ́mọ nínú àwọn èyí nǹkan ṣe yẹ ó mẹ́wàá ò ní ṣe wá mo sì délu Ṣẹpẹtẹri ìṣẹ̀ṣe sì tún wù mí ṣe mo wá fi àkókò yìí mo fi wá kí ẹni tó di alága the chairman tó ṣe àtìkò ìrìn àjò eléyìí lẹ́lẹ́ẹ̀karùn-ún àbí ọlọ́ọ̀bá òde òkè lè máa wá lọ́dọọdún torí bí wọ́n bá ń ṣe léyìí
èmi á máa gbé èèyàn dìde tí n bá ń sọ̀rọ̀ àwọn bàbá ní bẹ́ẹ̀lẹ̀ kódà tí mo bá ń sọ̀rọ̀ tí n bá rí èèyàn tí ń rìn lọ bí àǹtí mi màá sọ pé kì í gbọ́ràn ní nǹkan fẹ́ kọ́rọ̀ ya ni ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ là ń sọ àwa náà láwọn gbọ́rọ̀ ara wa. ẹ̀yin bàbá yìí yá níṣẹ́jú ẹ̀mí yín làwọn ọmọ yín ṣe yìí ọpẹ́ lọ̀rọ̀ yín bá torí pé èèyàn a máa kọ́mọ tí ò ní gbà ẹ̀yin kọ́ lẹ gbé mi délẹ̀ ìwé èsì àwọn ọmọ tẹ́ bí èmi nìkan kọ́ ní ó pé àwọn tí a tún jọ ń bọ̀ wọ́n ń bọ̀ lójú ọ̀nà lórí tí ń jẹ́ ẹ̀kọ́ ìní ẹpọnlé tó báyìí ó sì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. wọ́n wá fún mi ní àkórí ọ̀rọ̀ wọ́n ní kí ni ọ̀nà àbáyọ sí àdójúkọ tí ń jẹ́ oníṣẹ̀ṣe láwùjọ wa. aláàfin àṣà mo kí bàbá wa moderator kò ní bàjẹ́ fún yín. bàbá yìí wá sí ọ̀dọ̀ mi jọ́ kan wá interview mi wọ́n gbé mi sórí afẹ́fẹ́ ẹnìkan wá pè wọ́n wá sọ pé bàbá wo tí interview yẹn pé mo fẹ́ nọ́mbà wọn àwọn fẹ́ ṣètò ìrìnàjò bàbá yìí wá fún wọn ní nọ́mbà wọ́n fún wọn nọ́mbà mi ẹni yẹn wá pè mí wọ́n wá dákọ̀ wọn mo ní mo ló ní ṣẹ̀kìsì kan náà jọ ni wá ọwọ́ adijọ́ kan arábìnrin yẹn wá pè mí lọ́wọ́ ní ó ní báwo ní ìṣèbèrè nọ́mbà yín lọ́wọ́ àwọn ẹgbẹ́ yín tí ó sì máa fún mi mo ní àwọn ẹgbẹ́ yín àwọn ẹgbẹ́ mi mo ní yóò fún yín mo lè tẹ́yìn lọ rèé béèrè lọ́wọ́ wọn pé ẹ fẹ́ nọ́mbà pé ẹ fẹ́ tọ́jú ara tí ó fún yín mo ní Olódùmarè ní ọ̀ràn wọn sí yín bọ́lọ́dùmarè ò ṣe rán wọn sí ẹni yẹn bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi náà sẹ́lòmíì bẹ́lòmíì náà bá bẹ̀rẹ̀ náà bàbá wo màá fi lẹ̀ ṣebí nínú ẹ̀kọ́ tẹ̀yìn bàbá wa tẹ́ ẹ̀kọ́ wa wọn máa dáfá nílùú mi tó jẹ́ pé gbogbo awo tí ń bẹ nílùú kò ní rọ́rọ̀ lú yẹjú wọ́n tún gbéra ó dilé alára wọn tún débẹ̀ wọn ò rí yẹjú wọn tún débẹ̀ ó tún dilé ajẹ́rẹ̀ wọn ò rí yẹjú ó ní gbọ̀ngbá tó délé ọwọ́ rògùn bí fún ọ̀bá tí débi tí lọ kò ní dúró mo kí kò ní gbàgbé fún yín láti ìlú rẹ̀ kéré nínú ayé o tẹ bá rí mi tẹ bá ń sí fìlà ìfálẹ̀ ń pọ́nlé tó bá ń bàbá ní dẹni àtẹ̀mẹ́rẹ̀ ọ̀nà àbáyọ torí ìfẹ́ apẹ́ ó ní ọ̀gá mi kan tí ń sọdún lónìí ifá ọgbọ́n kò mọ̀ pé èmi wá síbi ọdún rẹ̀ yóò mọ̀ òkú ọjọ́ tí ń lọ ní pàdé ifá ń bọ̀ èmi tí mo yá gbọ́n aago 12 òru èmi ifá ọgbọ́n yìí mọ̀ pé màá wá síbí ifá ọgbọ́n ṣùgbọ́n kàmí ń bẹ́rù mo ti ṣàdéhùn bá a sọ wọ́n jáde lé fálànà mo wá lọ sọ́dọ̀ bàbá ọlọ́dún mo ní ẹgbẹ́ yìí gbogbo òjò mo ní àlọ́rẹ̀ pé bàbá ọlọ́dún ìlú àwa ń bẹ níbẹ̀ fà á wọ́n sọ pé adé fẹ́ ráàyè báyìí arákùnrin tí àti gbogbo ìbàtà ti jáde èkó mẹ́tẹ̀ẹ́ dago 8 ni mo ń ṣe ọlọ́kọjá bẹ́ẹ̀ bí mo ṣe tọ́ pọ́lọ́bà ìrún ni mo lọ rèé sùn mo wá ń sọ fún àwọn èèyàn mi mo ní ṣé màá sì lè ìrìn àjò ọ̀la báyìí ṣùgbọ́n nígbà tó di aago 5 nẹ́bà ní àmọ̀ nínú àjò káàrin mo ní ẹjẹ́ àmọ́ lọ ìgbà tí ó fi da aago 2 àbọ̀ àti wà ń sẹ́yìn akẹ̀yàdọ́ bàbá wa kan iná ṣe ètò jíjẹ fún wa Olódùmarè kọ́mọ̀jẹ̀ ọgbàjẹ́ sẹ́yìn bàbá wa. ọ̀nà àbáyọ sísọ̀rọ̀ tí ń dojú kọ níṣẹ̀ṣe láwùjọ wa nǹkan 5 ni àmì pẹ́lẹ̀ bá a bá bímọ ẹ̀kọ́ tó máa gbọ́dọ̀ ní 5 ni tẹ́kọ̀ọ́ ọmọ ọba ti pé 5 nǹkan ti sọmọ irú ọmọ bẹ́ẹ̀ inú ọmọ múra wá sínú ilé ìfálẹ́mọ̀ sọ pé lágbájá aṣọ tó wọ̀ yí ọ̀dà ẹ̀kọ́ òun pẹ̀lú ayé ẹ àwọn ọmọ yìí ẹ má bínú pé mo pè lọ́mọ yìí ìjù yín lọ o ntẹ́ni mọ́ sọ ni o torí pé àwọn olóò tó pe ọlọ́jà lórúkọ so bí n bá sọ pé àwọn ọmọ wọ̀nyí kìí ṣèdè àrífín o ẹ forí mi bomi o ẹni ó jù mí lọ́pọ̀ o nínú gbogbo tí wọ́n ń jẹ́ ẹ̀kọ́ 5 tó jẹ́ ọ̀nà àbáyọ tá a fi lè tẹ́kùn tí ń jẹ́sọ̀ láwùjọ wa nǹkan 5 ni bẹ́ẹ̀ yẹn bá bímọ àfi ká gbìyànjú rántí pé wọ́n tó ọjọ́ bí ọmọ rí ọ̀sọ́ fún ó wà ní ayé fúnra rẹ̀ ló pé
jẹ́jẹ́ ọmọ lọmọ jókòó ìwọ lọ ránṣẹ́ sí bọ́mọ ń bá wá dé àfikún ó jẹ́ kí márààrún wọn pé kó lè bá nísinmi òkú tó bá kú tọ́mọ bá ń sọ fún òkú pé bàbá mi mọ́ sùn ẹlẹ́dàá ìyá mi mọ́ sùn á jẹ́ pé òbí wò tí ì parí iṣẹ́ láyé ni bóbi bá parí iṣẹ́ tó bá jẹ́ pé ọmọ ti kájú òṣùwọ̀n kóbi ò tó kú tóbi wá tó kú tí sí ọmọ ọ̀dàlú ọmọ mọ̀ sọ fún òkú bàbá àtìyẹ́ pé ó sùn kó tó fọwọ́ rẹ̀ ẹrù ṣùgbọ́n èèyàn tó kú tọ́mọ wá sọ pé ẹlẹ́dàá bàbá mi mọ́ sùn nínú ìgbé ayé ọmọ kìí dání àfikájé márààrún mú pé bá a bá ti bímọ ẹ̀kọ́ márùn-ún lèèyàn máa ń ní ẹ̀kọ́ márùn-ún wọ́n gbọ́dọ̀ pẹ́nu ayé èèyàn kí lẹ̀kọ́ àkọ́kọ́ lẹ̀kọ́ lé ẹ̀kọ́ lé mọ̀ dá o kìí ṣe gbogbo ọmọ lọ́mọ èèyàn kí ọmọ mi tó bá ga tó yín léjìká bí ẹ bá pàdé ẹ̀ lójú ọ̀nà èjìká báyìí lẹ́jọ́ fi gbára yín ẹsẹ̀ mọ́ sọ pé lágbájá sóòrí mi ni mọ́mí àbí mo sá ti kí iṣẹ́ ẹ̀rí ń gbà mo ẹ̀kọ́ lé ní òní ẹ̀yà mọ́ fi gun torí tẹ́ ẹ̀ bá kọ́ èèyàn padà bá mẹ́ o ẹ̀kọ́ ní àkọ́kọ́ ni a gbọ́dọ̀ jẹ́ kó dùn ọmọ ẹ̀kọ́ lẹ́ẹ̀kejì tá a fi lè tọ́kùn sọ láwùjọ wa ni pé bọ́mọ bá lẹ́kọ̀ọ́ lé ká tún jọ lẹ́kọ̀ọ́ òde kìí ṣe gbogbo ọmọ iná lẹ́kọ̀ọ́ òde o méjèèjì ò sí papọ̀ gbìyàn bá lẹ́kọ̀ọ́ lé kò lè mọ náà dá kódà kò lè mọ mímú fàlejò àìmọye ọmọ tí ó bomi fàlejò tó tún sọ kán sínú ẹ̀ àbí ọfẹ́ kó dùn ń gbìyàn bá bomi fàlejò tó tún mú kán kékeré tó sọ sínú omi sẹ́kọ̀ọ́ lé wá nu kí ló ṣe yìí sí wọ́n nítorí kó lè dùn ní ìyẹn tún yàtọ̀ sí ti ń jẹ́kọ̀ òde báyìí là ń ṣe ń sálejò ọmọ míì bọ́bá lálejò yọmọ sálọ lórí sọmọ ẹlẹ́gbẹ́já ó ti dàgbó ti tẹ́ni ọkùnrin àdìyà kìí mọ̀ fẹ́ lálejò ń tiẹ̀ nǹkan sọmọ rẹ ọba mójútó ni ọmọ rí òṣèlú fẹ́ lálejò ń sálọ ní ilé ìdí ayé wo ni ọmọ lálejò ń sálọ ní ilé ẹ mójútó ọ̀lẹ́kọ̀ọ́ òde ni ẹ̀kọ́ lé ẹ̀kọ́ òde méjèèjì àgbẹ̀dọ̀ fi dùn ọmọ kámọ́gbà àṣepẹ́ lórí ọ̀rọ̀ àwọn bàbá wa tó jẹ́ pé eré orí igi àṣepọ̀ ọmọ ẹdun ni àwọn tí ń sọ̀rọ̀ kí wọ́n tó bí wa wọ́n ń bẹ lórí ìjókòó kò sí tuntun tá a fẹ́ sọ tí wọn ò tí ì sọ rí ṣùgbọ́n gbígbàdúrà tí ń jẹ́ lójú wọn lẹ́nu ni pé níbi tẹ́ ẹ ṣe tágbà fi dé tẹ́ ẹ ṣe kù sí àti gbé ọlọ́pàá ó jẹ́ inú orí gbé o ọ̀dọ̀kọ́ méjì ẹ̀kọ́ lẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ fi dúró mọ́ ìní pé ká jẹ́ kí ọmọ lẹ́kọ̀ọ́ òwe ẹ̀kọ́ ilé ìwé dandan ni ẹ̀kọ́ ilé ìwé dandan ni bọ́mọ bá ti fẹ́ dọ̀lájú ẹ̀kọ́ ilé ìwé dandan ẹ̀kọ́ ilé ìwé dandan ni ẹ̀kọ́ ilé ìwé dandan ni bọ́mọ bá ti fẹ́ dọ̀lájú ẹ̀kọ́ ilé ìwé dandan ni. Ẹ̀rù máa nílé ìwé orin ti tọ́dún mélòó. Sọ̀rọ̀ sọ kínní ní àdìmúlà. Àdìmúlà ni màá ṣe nílé ayé mi ìrọ̀rùn. Ìfàmọ̀ ni máa. Orin kọ́ làwọn akọ. Ọ̀rúnmìlà ọjọ́ kọ́ ìwọ lójú kásá mẹ́. Kádìmọ́ fá, kádìmọ́ ọ̀pẹ̀, iná lè múrí àjò wa. Láfílẹ̀ tẹ́lẹ̀ ìgbàlà. Àwọn bàbá wa mórúkọ wọn ní kọ́mọ ẹgbẹ́ àdìmúlà high school. Àwọn bàbá ni ó ti tó ọdún mélòó tó ti kọ́ ilé ìwé 1998. Tí àwọn bàbá wa gbìyànjú láti 98. Ẹjẹ́ yà sọ ní ẹ bá nílò fáyé ayé ṣe 26 years. Àbí ìlà ti kọ́ lè wé. Ilé ìwé yìí ò ní wó. Lójú ẹ̀mí àwọn tí ò tí ì lọ nínú bàbá ẹ tó kọ́lé ẹ̀kọ́ gíga náà. Àwọn ọmọ yín wá kóra jọ ẹ rí i pé wàhálà yìí 26 years yẹn ni ò gbé. Kò gbé. Ẹ̀kọ́ tí ń jẹ́ ẹ̀kọ́ ìwé
òun ni àwọn bàbá ronú bí agbára wọn ti mọ káyìí tá ẹjọ́ mọ náà wà á rò pé ètò ń bàbá wa ṣe bọ́ọ̀lù àwa náà ti ṣe tí àjò tó fi dáa jù báyìí lọ. tá ń bàbá yín ní ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀yin náà ya múra kẹ́kọ̀ọ́ yunifásitì agbára yóò kà ṣàṣẹ dáadáa ni. àwọn bàbá gbìyànjú wọn kọ́ primary school kò tí ì sin tí ń já burúkú ọmọ náà bá kọ́ secondary school. àwọn ajá sọ fúnra wa kì í ṣe pé nígbà tí a bá tó sọ pé ọ̀jọ̀gbọ́n ni mí ọ̀mọ̀wé ni mí iṣẹ́ ìjọba ni mò ń ṣe lèyìn ó tó sọ pé èèyàn dà sí o. ìwọ tó o bá pawọ́ nídìí ọ̀pẹ̀ tó o bá pawọ́ nídìí ifá tí fá bá sọlá fún ọ kó wọ́n lè fáwọn tó mọ̀ ń pa rẹ̀. ìtí mo fẹ́ kọ́ tí ó da jù láyé mi ilé ìjùbà ni kò sí tí mo fẹ́ fi lé tọ́ da sí kí mo fẹ́ fi ṣe. àwọn tí ń jẹ́ owó jọ mi tí ó kọ́ ilé tó da tí ó sọ pé ilé lágbájá bí a bá débi àwọ̀ sífìlà ni àwọn ọmọ ẹlòmíín ta tiẹ̀ lónìí yíbò lọ́ra tí wọ́n fi ń ta páàtì. àbí kálàmbáká gbogbo létí ẹ̀kọ́ níbi òyìnká tọ́jọ́ pé omi ní ká mẹ́rìnlélógún ọmọ ẹlòmíín ti tà á. tó bá wá jẹ́ pé tí ń jẹ́lẹ̀ ìjùbà ilé Ifá ní wọ́n bá sọ pé lágbájá kọ̀sẹ́ntífà òṣè fún ẹjẹ́ kọ́lé kọ́ dàbí òkòtò mọ́ta àmọ́ ẹgbẹ́ba lónìí o. ìtí mo fẹ́ kọ́ tí ó da jù láyé ètò mi tẹ́mi ń sọ ilé ìjùbà ni. ètò lọ́nà pé fọ́ọ̀sì ẹnu mo ti ń gùn lé. yọ yọrí torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọ̀kọ́ náà la máa sọ gbọ́dọ̀ ní oṣù tí alọ́lọ́ kọ́lé fún rí. sáńtẹ̀ra wa ni. ọ ṣàfà gidi ni tààrà mọ́ ní. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọ̀kọ́ náà la máa sọ tí alọ́lọ́ la máa tò fún rí. ọ̀rọ̀ ìwà kan jẹun lọ́ba lóun ra ó ní mo lẹ wàhálà ẹwà wo tọ́lọ̀ ń ṣe ọlọ́run ṣe mọ́tò àwa náà sì rè òrílé olóúnjẹ dẹ̀bìtì àyà sì gbéra lọ adébí ajẹun àwa jẹun abóníreyọ̀ alọ́lé nígbà tó fi tóṣù méjì náà bá ní mọ́tò lọ́wọ́ rẹ̀ mọ́ àlàyé òògbé mọ́tò jáde ó ní ẹ̀wọ̀ nígbà yẹn ìsọ̀rọ̀ tán fún yín ni olówó cooperative ni mo gbà ìgbà tó wọ̀ wá lówó ní dá padà sọ́lọ̀ náà lọ gba mọ́tò bàbá àgbésẹ̀ sọ́lọ̀ náà lọ tún gba mọ́tò. àwọn alágbìyànjú ń ta fẹ́ jẹ́ láyé nǹkan mẹ́ta lọ́kọ̀ lọ́wọ́ ẹni tí pé bí mẹ́ta la bẹ́ẹ̀kọ̀ dé láyé nǹkan mẹ́ta lọ́kọ̀ lọ́wọ́ ní ìrìn àjò ẹ̀dá láyé tí mẹ́tẹ̀ẹ̀ta ń bá ti yẹjú gbogbo yòókù gbàgbé pọ́lọ̀ ni ó ṣe fún ọ. Ọlọ́run ti dá ọ̀dá fún ẹ lọ́yẹ̀dú ẹ̀ bọ́lọ̀ ń ṣe dá ọ ẹ̀dá ò lè dára rẹ̀ dá. ẹ̀dá ò lè ṣe kí ni kò lè dára ẹ̀dá. ìkejì tó kọ́ lọ́nù ìrìn àjò ẹ̀dá láyé ni pé ẹ̀bí tí ó bí ọ fúnra rẹ̀ kọ́ lọ́yàn. ẹlẹ́ẹ̀kẹta tó kọ́ lọ́hùn nínú ìrìn àjò ẹ̀dá láyé ni pé ìlú àtorílẹ̀-èdè tá a ti bí ọ kí ló dé tẹ ẹjọ́ ọmọ Ṣẹpẹtẹri táyọ̀ fi tọ́ ọmọ ẹ̀dùn wa àbí ẹbí fún Ọlọ́run ló tó bẹ́ẹ̀. Olódùmarè ló tó báwọn pé lágbájá ibi bá mo ti kọ́kọ́ ọmọ ẹgbẹ́ ibi ló ti lo dáwùlà tiẹ̀ ibi ló ti lo ayé tiẹ̀ ibi ló ti lo sàmì rẹ ibi láyé ó ti dá ọmọ ibi ló ti láya ibi ló ti lọ́kọ ibi ló kọ̀lé sí. mẹ́tẹ̀ẹ̀ta tó kọ́ náà nu gbogbo yòókù ilé lọ́bá kọ́ ni ìwọ lọ́mọ orí àjọ tó ọ̀dá tó fi kọ́lé oníkálukú lè ṣàkáǹtì ẹ̀ àtọwọ́ tọ́tọ́ àtọwọ́ tí ọ̀tọ́ oníkálukú lọ́mọ ètè ra mọ́tò àbẹ́wò ní kíní ẹjá gbìyànjú ẹ dákun ibi táwọn bàbá ẹ̀ tí wọ́n bá dé láti 26 years yìí ẹ méjì àjọ òpin síbí ọ̀dà owó kò ní dá wa. ẹ̀kọ́ lẹ́ẹ̀kẹta tó jẹ́ kọ̀wé eléyìí tó pa gbogbo tí ń jẹ́ ọmọ yìí pọ̀ tí wọ́n fi kóra wọn jọ wàhálà yìí bàbá ni ò gbé bí wàhálà tí yóò ṣe gbé tó jẹ́ pé lójú ẹ̀mí yín lónìí wọ́n sì ń gbé dáadáa ṣe táyé ń sọ pé àwọn ọmọ oníṣẹ̀ṣe nu wàhálà tàwọn ọmọ náà ò ní gbé. ẹ̀kọ́ ìwé àbí ẹ̀kọ́ eléyìí tó jẹ́ kọ́ ẹlẹ́ẹ̀kẹrin ilẹ̀kọ́ àdúgbò ó tó yàtọ̀. ẹ̀kọ́ kí ni mo pè é
ó tún yàtọ̀ sí ẹ̀kọ́ òde, ó tún yàtọ̀ sí ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ àdúgbò. Ńlá àwọn olóyìnbó ni wọ́n pè wọ́n ní environment determinism. Àwùjọ tẹ́nìyàn bá ń gbé yóò mọ sọrú ìwà tẹ́nìyàn mọ wù. Tó bá jẹ́ pé àdúgbò tó bá bímọ sí tàbí tọmọ rẹ gbé tó bá mọ̀ pé ọ̀dà mú kú òǹbẹ̀, yóò jẹ́ kí wọ́n influence ẹ̀. Àbí? Àmọ́ iye àdúgbò tó jẹ́ pé nínú àdúgbò lọ́mọ ti kọ́ bí wọ́n ṣe mu sẹ́pẹ̀. Àbí ó kọ sí jẹ́rẹ̀ ẹ̀kọ́ ẹnu. Nínú àdúgbò ìlọ́mọ ti kọ́ bí wọ́n ṣe máa ń fa, wọ́n ní ń fa kòló àbí? Kí ni ń gbọ́? Ń fa kàlà, ń fa ẹ̀gbọ́n nínú rí. Èdè tí ọba ti sínú fa kì í sábà mímí lẹ́nu. Èrò tó ń kàlà, èrò ń kòló, èrò ń dàbí. Gbogbo ń tá agbọ́njú bá tí fá fi yé wa lójú ògbè yẹnu. Ẹni pé ó ní aládé gbagbá ọtí kan, iye ẹ̀gúsí la wà. Béèyàn bá gbagbá sẹ́pẹ̀ èèyàn tẹ̀lé àná. Àbí? Èèyàn tẹ̀lé àdúgbò. Aládé tó gbagbá ọtí igbá táládé gbà. Igbá ọtí ìṣẹ̀kẹ̀tẹ̀ ni kìí sọ tí ò gbogbooro. Àbí? Ṣẹ̀kẹ̀tẹ̀ ọtí àrẹ̀mọ. Àtobìnrin àtọkùnrin ta ni ò lè mú. Kódà nínú ẹ̀kọ́ fá béèyàn bá tó mọ tí ìṣẹ̀kẹ̀tẹ̀ òun, àmọ́ ẹ̀ tó jẹ́ kí àpọ̀ èèyàn tó gbéra sí. Ẹ̀tọ́. Mọ̀rú àlébù ti bẹnu béèyàn mọ̀ gbogbooro. Ẹ̀kọ́ àdúgbò a ní láti tó jẹ́ kọ́ ọmọ wa ó ní nítorí pé wọ́n ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí kí lè mọ̀rú èèyàn tó jẹ́. Ọ̀rẹ́ tó mọ́ bá ń bá rìn nínú àdúgbò yóò tó sọrú ìwà tó mọ́ wù lẹ́yìn wọ́ ọ̀la. Ẹ̀yin àwọn eléyìí tí wọ́n kọjọ yìí, àwọn kan ni wọ́n pilẹ̀ yìí. Àwọn tí wọ́n pilẹ̀ yìí tí ń jẹ́ bẹ́tà ń ṣe yìí, traditional student companionship àbí? Àwọn tó pilẹ̀ rẹ̀ ẹ má jẹ́ kí n pa wọ́n rún. Àwọn tó pilẹ̀ eléyìí tẹ́ ẹ kọjọ yìí, gbogbo tí bá ti ń jẹ́ chairman tí wọ́n bá ti ń dé ẹ máa recognize wọn. Kí former chairman kọ́ máa jókòó lẹ̀. Kẹ́ni tó wá jẹ́ president náà kọ́ máa tún júbà àti wọn torí pé eégún tó bá rẹ̀ ní júbà. Ẹ máa ń ṣeré dalẹ́ nì. Ẹ má jẹ́ afọ́tẹ̀kù. Ẹ̀kọ́ àdúgbò yẹn ó ṣe kókó. Eléyìí tó jókòó lẹ́ẹ̀karùn-ún tá a fi lè dojúkọ àdojúkọ níṣẹ̀ṣe nínú àdúgbò, nínú ìlú, nínú ayé, ìkànnú ẹ̀ ilẹ̀kọ́ ẹ̀sìn. Àbí? Bó ti wulẹ̀ kọ́ mọ́ kéré, kọ́ dàgbà tó, ẹ jẹ́ kọ́ mọ́ lẹ́kọ̀ọ́ fá. Àwọn bàbá wa kan tí wọ́n bá sọ̀rọ̀, Ọlọ́run ló ní a máa ń gbọ́. Irú ẹ̀kọ́ bí ọ̀bá àfẹ́ẹ̀tì àwa náà. Oníṣàngó lè ní o. Babaláwo kò sì lè sọ pé onímọ̀ jù lọ. Àṣẹ́kẹ̀ẹ́ sí Ọ̀rúnmìlà nìkan ló ní fá. Àṣẹ́kẹ̀yàn jẹ́ Ọlọ́bàtálá kò ní kọ́ mọ́ gbọ́ fájú babaláwo lọ. Àṣẹ́kẹ̀yàn jẹ́ Oníṣàngó kò ní kí babaláwo dáta fẹ́ẹ̀kì lè kọ́ mọ́ sọ fún pé ètò ọ̀dá yìí kìí ṣe ọba Ṣàngó ẹ̀ jẹ́ ẹ̀. Àbí? Kò mú pọ̀ Ọbàtálá kò ń bẹ ẹ̀kọ́ lóní. Ó fi yanjú ó fi sọ fáwọn ni pé wá babaláwo àwa náà gbọ́fá alẹ́kọ̀ọ́ àti lóye tó bàbá ń sọ̀rọ̀ fá àti fẹ́yìn tẹ́ ẹ jẹ́ babaláwo ni pé ẹ̀yin lẹ́ni àjọ ni gbogbo wa ní fá má sọ ní pé babaláwo nìkan lónìí tí ń jẹ́ fá àjọ ni fá ni. Kódà kéèyàn jẹ́ ọ̀mọ̀wé kó o jọ́lọ́sẹ̀lú bá ọba mọ̀ nípa fá ifá tó ọba mọ̀ nípa rẹ̀ ó fi lẹ́kọ̀ọ́ tí ń jẹ́kọ̀ọ́ ayé ni. Kìí ṣe babaláwo nìkan ní ọmọ kílè mú fá kẹ́nìkan wá sọ pé ṣé bàbá nìkan ló lóògùn ni? Àbí ìpọ̀rí ọ̀sẹ̀ yìí ńlá sọ pé lóògùn Ọ̀rúnmìlà tó lọ rè kọ́ ìwọ wá lóògùn ti ẹnìkan ọwọ́ sọ pé ti bàbá mi tó tí bàbá rẹ̀ wo mélòó bàbá rẹ̀ mọ̀ ẹnìkan ní bàbá rẹ̀ ń júbà wọn ò sì fún bàbá ẹ̀ tán ìyókù ọkọ̀ kò ní bọ́lá mọ́ wá ní kéèyàn wá ní kan lọ́kọ́ máa fi gbá yìí kéèyàn wá máa fi ṣègbéraga sáyé ẹ̀kọ́ ẹ̀sìn ó ṣe pàtàkì púpọ̀
kí ló kọ́ àwọn ọmọ jọ ẹ̀sìn tẹ́ ń ṣe ni tọ́lọ́dúnmọ́rì ọ̀fẹ́ sọ dẹ̀sí mọ́ yín lọ́wọ́ torí pé bí ọba dẹ̀sí ni àwọn ọmọ yìí ò ní kóra wọn jọ ẹ wá ṣe wàhálà tó ìyá kọ́lé tán àṣẹ gbogbo ẹ̀ ọmọ tá a fowó fátọ́ àwa ni dádì mi àbẹ̀tí bẹ́ẹ̀ ṣe nílà àká ètò báwo lè ṣe ń pe òkúta lọ́lọ́run yín àbí ẹwọ ọmọ tá a fowó tán owó lẹ fi tọ́mọ ọmọ wa ń sọ fún bàbá ẹ̀ pé bí bàbá òun ṣe nílà àká ètò bó ṣe lọ́pọlọ tó ó ní bóun bàbá òun ṣe forí kalẹ̀ fòkúta ìgbà tí ọlọ́kọ̀ nípa ẹ̀sìn ẹlòmíì bọ́mọ rí ó ṣe jẹ́ èèyàn láyé nìkan ní bá ká ọmọ mi ó ìfẹ́ ṣerú ẹnìkan kódà bẹ́ẹ̀yàn bá múra bẹ́ẹ̀yàn bá fẹ́rú ọmọ irú ẹni bẹ́ẹ̀ ètò ọmọ sọ ni pé torí ọmọ mi ni mò ń ṣe ń ṣiṣẹ́ kò sí sẹ́yìn tí ń torí ọmọ ń ṣiṣẹ́ àfọmọbí ọba jọlẹ̀ ló kù ogún tá a lè rí pín lọ́dọ̀ òbílẹ̀ kọ márààrún tá à ń sọ yìí ẹ má torí ọmọ kọ́lé torí aya ni ẹ ṣe kọ́ kò sí nínú oore kéèyàn máa sọ pé lè bàbá mi mò ń gbé ọ̀tọ̀ làkòdì táàfù òtúta wá fẹ́ nìkan dógò bẹ́ẹ̀ kò lágbájá máa mójú tó dórí bàbá wa méje bí wọ́n bàjẹ́ kò ní kọ́ ọmọ náà mọ́kọ tiẹ̀ náà ṣùgbọ́n bàbá torí aya kọ́lé ìyẹn ni pé gbà tọkọ bá lọ kò fìyà jí aya àbí pé ọkọ mi ló ṣiṣẹ́ yìí lẹ̀ kò sì fẹ́ kí n máa wò òkú wò kò fẹ́ kí n máa lápò wò sí láyé mọ́ bàbá wa nítorí ọmọ la tẹ́ ń ṣiṣẹ́ níta ń sọ fọ́mọ ni pé wá nú ayé mọ́ dààmú ara rẹ̀ ń kọ̀lé lẹ̀ fún ọ máa rọkọ̀ lẹ̀ fún ọ ìwọ̀nba ni ọ̀dà mú mọ́ òbí tèmi náà kọ́ ń gbé bẹ̀ kódà mọ èèyàn tí ń gbé yẹn gbélé ìtàsé pé mọ̀ èyí tí ń sọ. ṣùgbọ́n tá a bá ti fún ọmọ ní ẹ̀kọ́ tí ń jẹ́ márùn-ún tá a dárúkọ yìí kò sí ìṣòro eléyìí tó fẹ́ dojúkọ wá ládùúgbò nípínlẹ̀ lágbàáyé tá à ní mú nínú ẹ̀kọ́ káfí wá tápù tí ń gbógun láti dojúkọ torí pé nínú ẹ̀kọ́ tá ń sọ yìí ayé rí sùúrù lára rẹ wọn ní lágbájá bó ṣe lóògùn lókè ìgbéraga nínú ẹ̀kọ́ tá ń sọ yìí wọn ní lágbájá bó ṣe gbọ́ fátó tọ́jọ́ táwọn èèyàn wá ń dá wọn ní little education bẹ́ẹ̀ bá rí bàbá wo ẹ ti mọ̀ pé ọ̀nà pé wọ́n kàwé ìsìn bẹ lára wọn yàtọ̀ fún bàbá wo bí tí wọ́n dùn léèrè ó ṣe fá fún ifá jẹ́ wọ́n wá ní ẹ̀lọ́ bàbá by next week mo fẹ́ wá sí nàìjíríà ẹjọ́ kí ni bá yín mú bọ̀ bàbá wa wò tuntun náà wá ní tí a bá rí ọtí ẹlẹ́rìndòdò tí wọ́n rí kúmbùtù ọtí wọn ló gbogbo rọ̀ ò dáa ju tilẹ̀ yìí lọ ẹ̀yin náà gbọ́ ìbàjẹ́ pé bàbá ọba lẹ́kọ̀ọ́ òwe kún tí ń ṣe wọ́n mọ̀ pé tí ń jó gbogbooro èdè ìbílẹ̀ kan ní kọ̀ọ̀dọ́wù ètò ìyẹn lè gbà lọ́wọ́ ẹni abáṣefá fún pọ̀ kìí sọ tí nìkan kódà ẹni tá a bá ṣe lóore tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá ń bọ̀ tó bá ra sínáàpù mẹ́fà tó wá tó fi 10,000 tó fi lé ìtúwọ́ ẹni bẹ́ẹ̀ tá a ṣe lóore ń ṣe ni pé ọfẹ́ kọ́mìtì ó tètè kú èèyàn gbọ́dọ̀ mọ̀ gbogbo ògùn mẹ́fà kí tiẹ̀ mọ́ta ṣé bẹ́ẹ̀ tí ẹ bá mú gbòkan yóò dọ̀rùn bọ̀ ṣé ọ̀rẹ́ wá nu ẹni pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ọjọ́ ọ̀la gbogbo nǹkan márààrún yìí ẹ má jìnà sí báwo òbí bá ń bá yín sọ ẹ dákun ẹ gbọ́ bẹ́yìn ọ̀bá gbọ́ tẹ̀yẹ̀ ní ọ̀padà dì èyí táwọn bàbá gbọ́ ló mú jókòó wọ̀nyí bí wọ́n bá ń bá yín sọ ẹ dákun ẹ gbọ́ torí Olódùmarè torí pé ẹ̀kọ́ tí wọ́n pàkíyèsí yín sí kìí ṣe nítorí òbí Olódùmarè ọmọ dàlámọ̀ yẹn nìkan kan wá rú bí wọ́n bá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ etí máa ń dá ní pé kéèyàn lóye àti nírìírí tọ́mọ ẹlòmí ọmọ ẹ sọ pé bí wọ́n bá ń kọ́ wọn níwèé alóhùn ètò èdè mọ̀ ọpọlọ tí yóò ní jọba ọpọlọ tí yóò ní dàrú bẹ́ẹ̀ látòrí tí ń jẹ́ chairman yín tó fi kárí ẹni kọ̀ọ̀kan wá ẹ bá mi sọ pé atọ́pọ̀ láwọn ọmọ yìí oyin afákàràjẹ̀kọ́ ọmọ yìí ọbẹ̀ agbéléjà mọ́mọ́sẹ́ ọmọ yìí ogun tí ń lọ èsù ọ̀dà lọ́jẹ́ pọ́tán lọ́sàdídọ̀pọ̀
adúgbò fún oníyè inú tí sọmọ bíbí inú agbọ́nìrègbò Ifá ni wọ́n níyè inú nínú lágbẹ́ tí máa ń gbé wá sílé ayé Ifá níyè tèmi ọmọ sọ àsọ̀kàn sọ́kàn bá a bá bẹ́ta lórí aṣọ míì bá a bá bẹ́ gẹ̀dẹ̀ lórí aṣọ míì bíláǹkọ̀sí bá kọlà lẹ́yìn adénú ọmọ rẹ̀ ọ̀gbàrà mi kò sí Ifá má kọ́ mi níyè tèmi lọ àwọn tó láyé òní kó yín níyè wọn ò ní kó wa níyè wọn ò ní kó gbogbo wa níyè ẹ̀kọ́ fálabá ń kọ́ àwọn tó láyé òdì àmọ́ ẹ̀kọ́ òwe labá ń kọ́ àwọn tó láyé òdì àmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn labá ń kọ́ àwọn tó láyé òdì àmọ́ eléyìí tí tó ń gbà wá nímọ̀ràn ni pé ìwé lẹ́ka yìí bẹ́ẹ̀ bá kàwé máa fẹ́ fi parí ọ̀rọ̀ mi ni ẹ ti léyìí ẹ ti lẹ́kọ̀ọ́ ẹ wá méje kẹ́lẹ̀ kó fẹsẹ̀ kan tó tẹ̀yìn pé ìtẹ́ǹsẹ̀ kì í sọ̀nà níjọ́ mo ti délé ayé tèmi mo kírun èsì mọ́ chọ́ọ̀sì rí mo sì lẹ́lòmíì tó ti ṣẹ́rí kó tó ní kó padà wá sójú ọ̀nà nínú ewé àtòkúta èwo lórí ojú ẹgbọ́n owó kọ́ ni mo dábọ̀ ewé nínú ewé àti òkúta èwo ló tóbi jù èwo ló sì wúwo òkúta ló wúwo ẹ̀yin ará iwájú nínú ewé àti òkúta èwo ló wúwo jù òkúta ọ̀dà ẹja wíwá tá a bá rí ẹja mẹ́rin tó wúwo sáré ẹni tí ó jáwé ẹ bá ní mọ́kúta náà wá experiment la fẹ́ ṣe a fẹ́ mẹ́lẹ̀ yìí tó jura wọn lọ òkúta tó tóbi sílẹ̀ ni ẹ̀fọ́ òkúta lẹ̀ afẹ́mẹ́lẹ̀ yìí tó wúwo àbí òṣèré ni ẹyọ kan náà ni ẹjẹ́ ọkàn tó bá gbà ewé rẹ̀ ńlẹ̀ yìí òkúta rẹ̀ ńlẹ̀ yìí àwọn afẹ́mẹ́ yìí tó wúwo èyí jiyàn ta ló sọ pé òkúta ni ọyà ìdílẹ̀ òkè ewé ni wọ́n mú afẹ́mẹ́lẹ̀ yìí tó wúwo. ìwọ tó bá jẹ́ pọ̀kúta lọ bá faramọ́ pé ilé wúwo dákun lọ rókè. òkúta mọ̀ wúwo òkúta wúwo ẹ káwọ́ lẹ̀ àti ẹ̀bí sọ pé káwọn ará wájú ọkáwọ́ òkè pẹ̀lú pé òkúta ni tọ̀ ìjà abẹ́ni tó gidigba ní wa tó lè ju òkúta tani fáfẹ́ lò tani fáfẹ́ rán. ọ̀yà bọ̀dù bọ̀bọ̀ ọ̀yà bí ó ti bọ̀. nísìnyí àwa ti fàlà báyìí dúró síbẹ̀ a ti fàlà gbẹ́sẹ̀ síbẹ̀ bí ìgbà tó fẹ́ sáré ọ̀yà gbé òkúta ẹ bá ń kó iwájú nísìnyí níbi tí àga ń wà àtẹwé àti òkúta afẹ́ jù tí ó débẹ̀ ọya gbéra fún ojú àní ojú òkúta kò débẹ̀ tí àbí ẹ̀ṣẹ́ sẹ́bi tó ti balẹ̀ ni ọya ẹ bá mi mú ewé ọdún ewé ọ̀fẹ́ kiri kí ló mú tó mi padà sẹ́yìn torí pé wíwo ẹ bá mi kàtọ́ fún mi mọ́lẹ̀ lókèlè abẹ́rẹ́ làgbére. Kábíyèsí àgbàlagbà ọkọ àṣeyọrí kábíyèsí sá kábíyèsí ọba wa kábíyèsí ìyá mi kábíyèsí ọba wa kábíyèsí ọba wa kábíyèsí yẹsà kábíyèsí ebola tẹsà yẹsà bá àṣẹ.